èmi ni mò ń lo ògùn ènìyàn, èmi ni mò ń lo odidi ọmọ tí mo fọmọ ọgbọ́n ṣẹ́. Orúkọ mi ni Ìyáàfin Akínlẹ̀yẹ Olúwaṣeun tí gbogbo ayé máa ń pè ní ìyá àdúrà kò sọ́ba bí Jésù. Ẹ fi wọn sọ pé ẹ ti ní ojú ọba yìí, ẹ ti rẹ́rìn, ẹ má ti rẹ́rìn, ẹ má ti rẹ́ tí wò pé ìyá yìí máa gbé wa débẹ̀ lẹ́yìn ẹ bá balẹ̀. Màmí, gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tẹ́ jẹ́, gẹ́gẹ́ bí mo máa ń pè ní amúnilárayá when it comes to me, rí i pé ẹ ń ṣe tí mi ò mọ̀. Mo ti bá wa ti ṣe interview pẹ̀lú yín rí tí iṣẹ́ ẹ̀kọ́ tí kì í ṣe ẹ̀mejì. Ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ̀rọ̀ ráńpẹ́ nípa yín fáwọn èèyàn tó wà ní. Hallelujah. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi ni Ìyáàfin Akínlẹ̀yẹ tí gbogbo ayé máa ń pè ní ìyá àdúrà kò sọ́ba bí Jésù. Mo jẹ́ ọmọ bíbí ìlú Èjìgbò, ṣùgbọ́n mo jẹ́ ọmọ bíbí Ìsúndùn Èjìgbò ní local government wa. Lẹ́ẹ̀kan sí, mo gbé ní ìlú Ìbàdàn, Èkó, but now mo wà ní ìlú Ìkòròdú ní Ọ̀rẹ́yọ̀ Àgbálùmọ́. Ọlọ́run á di gbogbo wa mú, ojú òní ti wà nínú iṣẹ́ ìránṣẹ́, àní jìyà gbé o, ìyanu dẹ̀ máa ṣẹlẹ̀, Jésù Olúwa wa. Gẹ́gẹ́ bí èyí tó pé ẹ jẹ́ ìyàwó ilé, prophetess, ìránṣẹ́ Ọlọ́run, báwo lẹ ṣe ń kó méjèèjì papọ̀? Bẹ́ẹ̀ ni, ẹ ṣé olóòtú, Ọlọ́run á gbà fún yín, ọkàn yín dẹ̀ máa balẹ̀. Àmín. Ìránṣẹ́ Ọlọ́run ni mí, ó ń gbìyànjú, Ọlọ́run dẹ̀ ràn mí lọ́wọ́ nítorí wípé ọkọ mi gba ntí Ọlọ́run gbé lé mi lọ́wọ́, a jọ gbà papọ̀, wọ́n dẹ̀ ń gbìyànjú, gbogbo tí n bá ti fẹ́ Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ láti ṣe fún mi, ìyanu dẹ̀ ṣẹlẹ̀. God bless you ma. Àwọn kan máa ń sọ wípé àwọn ìránṣẹ́ Ọlọ́run wọn kì í rí ibùkún jókòó sí. Tẹ́bárẹ́ lómi á ní nítorí pé mo gba ìpè, torí ènìyàn ṣe ń fọkọ́ dà mí láàmú. Tẹ́bárẹ́ lómi á ní pé kíní kan báyìí, kí lè lè sọ ń pa ìpè àti ibùjókòó àbí nǹkan tójú yín ti rí kẹ́ ẹ tó jókòó sí tẹ́ ẹ jókòó sí. Ẹ jẹ́ kí n sọ ní ṣókí gẹ́gẹ́ bí ẹ̀yin ènìyàn mi tẹ́ ń wò wá nílé lóko, ilé àti ọ̀nà yín lẹ́ẹ̀kan sí, àti tèmi náà kò ní dàrú nípa wípé téèyàn bá gba ìpè, ilé máa mì, kò sí rọ́ńbẹ́ o, ilé máa mì. Ṣùgbọ́n mẹ́ta mo fẹ́ kí ẹ̀yin ènìyàn mi tẹ́ ń wò mí kẹ́ jẹ́ ká dì mú. Ẹni tó bá ní ìfaradà, ó máa gbélé ọkọ. Ẹ ti ń bínú mà, ẹ ti ń bínú sà. Ẹni tí ò bá ní àfojúdi, ó máa gbélé ọkọ. Mo tún fẹ́ ká ẹ di kinní kan, mo ní ìrìnàjò gbogbo àwọn ènìyàn lóbìnrin, kì í ṣe gbogbo ìwọ tó jẹ́ ẹkọ àti ejú nìkan, ìwọ tó bá ní ibùjókòó kan tó wà ń bẹ̀ báyìí, mo fẹ́ kí nǹkan kan máa wà lẹ́nu rẹ ní gbogbo ìgbà, kò sí agbémọ́jà o, àjàmọ́ rẹ ni ò dáa. Mo fẹ́ kí a máa fi sí gbogbo ẹnu wa, sọ́rí kò gbọdọ̀ kúrò lẹ́nu rẹ, kò gbọdọ̀ kúrò lẹ́nu mi. Ó lè jẹ́ ìwọ ló ṣe ọkọ rẹ tàbí ọkọ ló ṣe ọ́, ó ń kan náà ni sọ́rí. Tí ò bá ti sí sọ́rí ń bẹ̀, tó ò sì sí pé oníkan, Bíbélì wípé àwọn wo là ń pè ní ikọ̀ àti ìríjú, kì í ṣe ẹni tó bá tòró nìkan lé lórí ń jẹ́ ikọ̀ àti ìríjú o. Àwa obìnrin tá à ń gbénú ilé ọkọ, ikọ̀ àti ìríjú ni wá. Torí obìnrin tó bá fẹ́ dúró nílé ọkọ, á rí ní ti rírí, á gbọ́ ní ti gbígbọ́, iná ni tán pè ní ikọ̀ àti ìríjú o. Ta là ń pè ní ìránṣẹ́ Ọlọ́run? Ẹni tó rí tó ṣe bí ìgbà tí ò rí. Àwọn là ń pè láàfà, ẹni tó gbọ́ tó ṣe bí ìgbà tí ò gbọ́. Wàá rí ní ti rírí pé lágbájá sọ báyìí, bó ṣe rí nìyẹn, ṣe bí tó rí ṣùgbọ́n ò gbọ́. Wọ́n á tún wá bọ̀, wọ́n á tún sọ pé lágbá ṣe báyìí, ṣe bí ìgbà tó gbọ́ ò tiẹ̀ ríro. Ìtọ́jú ọ̀pọ̀lọpọ̀ ìdílé rúdò ní lágbájá ṣe báyìí, ọkọ rẹ ti lọ dó lágbájá, ó ti lọ dó tàmọ̀dù, tó bá ti wá débẹ̀ wá múra girigiri, má bínú mọ̀mọ́, wàá ṣe bí ìgbà tó rí. Tọkọ rẹ bá ti ṣe sọ́rí, kì í ṣe gbogbo ọkọ ní dọ̀bálẹ̀ fún ìyàwó lójú gbogbo ayé o, ó níbi tí ó ti bẹ̀ ọ́. Ẹ gbọ́, báwo ni ìbálòpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run àbí experience lórí ìbálòpọ̀? Ìbálòpọ̀, Bíbélì wípé ká máa bí sí ká sì máa rẹ̀ sí. Ó kún ohun tí Ọlọ́run ní kí gbogbo wa ṣe nílé ayé. Èmi máa ń sọ ọ́, tó bá ti fi ìbálòpọ̀ dún aya tàbí dún ọkọ rẹ̀, ọkọ ó ṣe ní tí ọ̀tẹ̀ Ọlọ́run o. Ẹ ti ń bínú sà, ẹ ti ń bínú mà. Kò sí irú ìjà tí ọkọ rẹ lè bá ọjà, wọ́n fi ìbálòpọ̀ dún.
tó bá ṣe mi tí mo kàn wò pé jẹ́ kí n punish ẹ̀ nǹkan mi mo ní nǹkan mi tí mo jẹ́ pa nǹkan mi. ó punish ara rẹ ni. ó ní oníṣe. you don't punish yourself because tó o bá gbà fọ́kọ rẹ ó dòkó tí òyòdó ó ṣe tí òyò ṣe náà ó wúwo níwà ara ó béèrè fún un. ẹbí mi ni mi ò fún. ẹ tẹ́ ẹ̀ bọ́ wá fún un tẹ́ bá pàdé ẹlòmíì lọ́nà tẹ́ fẹ́ fún ṣe rí i pé lè ti dàrú. ìwà wa ò lè jọra wa mo sọ fẹ́ nìkan bíi 2 weeks ago ó kàn wá fi ọ̀rẹ́ lẹ lọ mẹ́ni pé mọ́mì tọkọ mi bá ọkọ mi láti bí oṣù 3 ń sìn kò súnmọ́ mi ó ṣe kinní kan mo kàn wó báyìí mo ní pé náà kò pé mímì ní pé ó ti ayé ìrọ̀tẹ́ ń tọ́ á lọ nìyẹn a níbì kan tọmọkùnrin yẹn ti ń dùn ọ́ nínú tàbí tíwọ náà ti ń dùn nígbà tọkọ rí ọ wàá pè ọwọ́ ò pé àmì ò lè pé náà ó jọra ẹ lójú ìwọ ló jọra rẹ lójú kó o ju ọkọ rẹ lọ tàbí kí ọkọ rẹ ju ọ lọ rẹ ara rẹ sílẹ̀. Bíbélì wípé ọkọ ni olórí aya bí Kristi ti ń ṣe orí ìjọ àwọn ọkọ wa jẹ́ adé ìwọ́dí Ọlọ́run wa o kì í sáwọn tó ń lùyàn bọ́ọ̀lù o. ìyá wa èmi lélẹ̀ olóòtú èmi ni ọkọ mi ò pè mí ọjọ́ kìíní ọjọ́ kejì ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì kò sọ pé kí n gbé kinní ìwà kóhun báwo mo ṣe fẹ́ pè. ẹ máa pè ó bẹ́ẹ̀ kó pè mí náà. rárá o a jọ ń pera wa ni ibi táyìn ti sọ pé ẹ̀yin ò ní pè àwọn kan ó pè o. bí àṣà ọkọ mi ni a ló pé fọkùnrin kò pé fóbìnrin o ó jẹ́ sign your face. ó pé fọkùnrin kò pé fóbìnrin mẹ́ẹ̀lọkùnrin ó jẹ́ sign your face. mẹ́ẹ̀nì. ó dáa ó pé fọkùnrin kò pé fóbìnrin. ọkùnrin lè fẹ́ 15. ó jẹ́ sign your face o ti gbọ́. ó lè fẹ́ 8 ó lè fẹ́ 10 ó lè fẹ́ 10 ó lè fẹ́ 15 ṣùgbọ́n báwo la ṣe ń gbọ́ pé mọ́mí dádì ọ̀nkù mi ilé ọkọ kẹrin ni ẹ wà. ọkọ kẹrin wọ́n fẹ́ but a lè sọ fún dádì pé ìyá alágbájá ọmọkúnjọ́ náà ta lẹ́jọ́ ń lọ ìyàwó mi kẹrin nìyẹn èmi nọ́mbà 5 tó o sì ń rí ìtọ́jú wá pé o ẹ lóde òde jọ náà ṣẹ́yìn lè bọ̀kọ̀ yín pé kó jọ kó wá mi. ẹ náà mo ti kọ́ ní ìsìn náà nìyẹn. nígbà tẹ́ ẹ lẹ́lò mi àfi tẹ́ ẹ bá lẹ́lò mi ẹni tẹ́ ẹ dẹ̀ wá wò pé wà ń ta yẹn ṣé ẹ mọ̀ bóyá tó bá gorí yín tán ìwọ̀nba chéńjẹ ògo tó kù tó ti lò ṣé ẹ mọ̀ tó ń kálukú ń gbé inú ni ayé pé o. ok ká fi ìyá abẹ̀yẹn sílẹ̀ ẹ já lọ kí ni ìrírí yín nípa bóyá kí nìkan tẹ́ ẹ rí tó báyìí nínú jẹ́jú láyé tẹ́ lè ṣí ẹ̀ níbàyìí ìrírí yín tó báyìí nínú jẹ́ bẹ́ẹ̀ nínú iṣẹ́ ìrẹsẹ̀ ni o bẹ́ẹ̀ ní ibùjókòó yín ni o bẹ́ẹ̀ láàárín ọ̀rẹ́ ni o tó báyìí nínú jẹ́jú. ẹ jẹ́ kí n gé ní sókè ìrí tó bà mí mo jẹ́ ẹni tó jẹ́ agbẹ̀bí ni mi tradomedical gbogbo àwọn yẹn máa ń pè ní ìfẹ́lúwa maternity àwọn kọ̀ọ̀kan tó ń wò mí lórí móhùnmáwòrán wàá ti mọ̀ pé àwọn ìyá Fọláṣadé nọ́ọ̀sì ló tún sọ̀rọ̀ yìí ní ìta ṣe níjọ́sí wọ́n ti pè mí mo mi ẹ sọ̀rọ̀ nípa báyìí bẹ́ẹ̀ ni mi fẹ́ kí ìdílé wa dàrú bó bá kéré tó tóbi gbà pé kádàrá àti tiẹ̀ ni. tí wọ́n mú nìyẹn tí wọ́n mú ni bí nǹkan kan ẹ bá kéré gbà kádàrá àti tiẹ̀. a ti rán máa wọ́n wò ní ìsìn ní ká tó bẹ̀rẹ̀ lásán baby how many inches do you have. ó tiẹ̀ ti padà yé mi kò yé mi tẹ́lẹ̀ ó ti ń yé mi báyìí ẹ má bínú mọ́ mi ṣùgbọ́n ní ìgbà tí mo rí elémọṣẹ́ kò mọṣẹ́ lọ gbé wọ́n dìídì sọ ní ọdún kan ní ìlú Ajégúnlẹ̀ tí mo wà pé wọ́n ní ká lọ gbé èèyàn sí ẹ̀yìn kílíníìkì rẹ̀ láti sọ lẹ́nu ṣùgbọ́n síbẹ̀ Ọlọ́run ṣàánú mi nínú iṣẹ́ ìránṣẹ́ àìmọye. ẹ sọ̀kan fún wa kẹ́mọ̀ pé ó lágbára. ṣé nínú iṣẹ́ ìránṣẹ́ mo bá àwọn ènìyàn tó pọ̀ rìn ṣùgbọ́n mo ní ẹnìkan tẹ́ pé ìdojúkọ yẹn lágbára tẹ́ pé ó mì mí ó dẹ̀ mí administration mi gan ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ dáàdì mi ọkọ mi wọ́n mọra wọn wọ́n ti wò mí wọ́n ti máa gbọ́ wọ́n dúró gan nínú iṣẹ́ ìránṣẹ́ tá à ń sọ yìí mo ti rí ọ̀rẹ́ tó ní tó màá ní ọ lọ wò wá bí bàbá Àjẹsà ti lọ wò. báwo ni ó ṣe ṣẹlẹ̀. lórí customer to customer ni mo fọ̀rọ̀ lọ̀rẹ́ nì nítorí ó fi wá wò wípé mo ti dìde jẹ́ kọ́rẹ́ mi náà dìde ó ń wá láti jẹ́ kí ọ̀rẹ́ ṣubú ni.
ṣe lè brief mo fẹ́ kẹ́ explain fẹ́ kẹ́ máa pa lóhùn fẹ́ kẹ́ lọ sàn ẹ ṣe lórí ìgbà experience kẹtẹ ti ní. ẹ mú kan níbi mo ní ẹnì mo jẹ́ èèyàn tó jẹ́ tó kó ènìyàn mọ́ra àmọ́ kó ènìyàn mọ́ra gan ṣùgbọ́n tó o bá kó ènìyàn mọ́ra jù tó bá mo jẹ́ nìkan tó tún jẹ́ pé bínú bá ṣe rí mo máa ń hópin rẹ̀ fọ́rẹ́ mo hópin ẹ̀ gan kọ́sítọ́mà mi lélẹ̀ ó dẹ̀ ń ṣe dáadáa sí mi ṣùgbọ́n wọ́n wọnú ètò the extent láti wípé ṣó orí ibi tó wà yẹn èmi ò lè ọpọ̀ ìlú Ìkòròdú ọ̀rẹ́ náà ni o máa dá ọ padà sí ìlú rẹ̀ ṣùgbọ́n mo ní bàbá kan ó ní tó bá ti jẹ́ wípé inú ló pè ọ́ nìkan ló fi kúrò nílùú Ìkòròdú padà sí ìlú rẹ̀ tó fi padà sí Ìsúndọ̀rìn tàbí tó fi sọ pé ó lọ bá àwọn ẹbí rẹ̀ ní ìlú Ìbàdàn torí àwọn ẹ̀gbọ́n mi wà nílùú Ìbàdàn dáadáa hallelujah ẹ má bínú ṣùgbọ́n mo dúpẹ́ lónìí mi tán rò kọ́ lọ́lọ́run ìpè yẹn sọ èmi náà mo tún wá dúró ní orí ètò Ọ̀gbẹ̀nù Tán tí mo tún sọ lónìí pé tó mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Orímọládé Tú Wọn Láṣẹ mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi wòlíì Ọlọ́run alààyè ni wọ́n bàbá mi Èṣùpòfo wọ́n dúpẹ́ wọ́n dúró tì mí àwọn dúró tì mí nínú àwọn unification bàbá mi ni wọ́n dà spiritual father mi bàbá Èṣùpòfo àti bàbá òyìnbó Jésù tí bá ní kí n mọ dárúkọ àwọn ènìyàn mi lọ tó jẹ́ wípé nígbà tí ìjì dìde ìjì ọ̀rẹ́ ni ó dìde nínú iṣẹ́ ìránṣẹ́ ṣùgbọ́n wọ́n dúró tì mí wọ́n ti pè mí lájẹ́ nínú ministry yìí wọ́n ti pè mí ní oṣó èmi ni mò ń lo ògùn ènìyàn èmi ni mò ń lo odidi ọmọ tí mo fọgbọ́n gbọ́nsẹ́ ṣùgbọ́n olórin tó kọrin pé gbẹ́kẹ̀lé o nígbàgbọ́ ìgbà náà kì yóò pẹ́ ìwọ ni yóò ṣàṣẹ́gun bàbá yóò jà fún ọ ṣàgbẹ́kẹ̀lé bókùnkùn tilẹ̀ ṣú ṣàgbẹ́kẹ̀lé ilẹ̀ fẹ́rẹ̀ mọ̀nà. Tí mo bá ní kí n máa sọ̀rọ̀ lọ mọ́mọ́ màá gbà yín ní àkókò mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Adùnẹ̀mí náà àwọn ènìyàn tí mo pè tó jẹ́ pé ń pè ènìyàn sá tó jẹ́ bàbá fún mi nínú iṣẹ́ ìránṣẹ́ lórúkọ Jésù mo gbàdúrà fún bàbá gbogbo yín iṣẹ́ ìránṣẹ́ yín ò ní bàjẹ́ ẹ ní ṣubú ara ẹ ò ní ṣubú ẹ̀mí Jésù Olúwa wa. ṣé ìbálòpọ̀ kò tó kéèyàn fi ọkùnrin sílẹ̀? Gẹ́gẹ́ bí àwọn èèyàn àwọn ọ̀dọ́ wa sí ìbálòpọ̀ lé ọ̀pọ̀lọpọ̀ mí kú lé ọkọ. èmi mo wá ti ìbéèrè yẹn sí ẹ ti dáhùn lẹ́ẹ̀kan àmọ́ kò sáǹdì tó bí mo fẹ́ kó sáǹdì. ṣé ìbálòpọ̀ tó nǹkan téèyàn fi lè fi ọkùnrin sílẹ̀ àbí fi obìnrin sílẹ̀? Méjì ni màá fi dá yín lóhùn lóòtú ó tó kò sì tó. ó tó kò sì tó ọ̀nà wo ló gbà tó? ẹ ṣe ìtumọ̀ tí mo sọ pé ó gbà tó tàbí kò tó màá máa sọ lẹ́yọ kọ̀ọ̀kan ni mà ṣe rí ọ̀nà tí ò gbà tó ẹlòmíì tẹ́lòmíì bá wò pé wọn àjọ ríra rí kó tó di pé ó ṣègbéyàwó tó bá wọlé tó di pé tó ti tọ̀wò tẹ́lẹ̀ ṣẹlẹ̀ tí ò bá tọ̀wò rí tó bá fi ọkọ tó bá tọ̀wò kò ní ṣe gbogbo tá à ń sọ yìí á gbà pé kádàrá àwọn ni ṣùgbọ́n tó ti tọ̀wò kó tó márì tó ti mọ bọ̀dá kinní kan pé ó gùd tó wá padà fẹ́ bọ̀dá kinní kan ó yẹ fẹ́ bọ̀dá Wálé tó ti jẹ́ pé bọ̀dá Tóyìn ló gùd jù tẹ́lẹ̀tẹ́lẹ̀ sma tó bá padà fẹ́ bọ̀dá Wálé á máa dọ́gbọ́n padà lọ yọ bọ̀dá Tóyìn náà lé ìtumọ̀ tí mo fi tó fẹ́ lómi kò lè mọ́ tó fẹ́ lómi. so ẹ̀yin wá sọ ká má tọ̀wò ká tó wọlé ọkọ báyìí. mi ò sọ pé ẹ tọ̀wò ẹ má tọ̀wò ẹ kọ́kọ́ délé ọkọ náà. so gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run so dá kéèyàn máa fọkọ yẹn ní rígìtò tó bá ń bẹ̀rẹ̀ lájọṣepọ̀. ẹ má bínú mà bí ẹni tó fún yàn lówó ni mà sà tó o bá ṣe thank you ó ṣe ṣe kó o mọ̀ rè èmi ìgbà lọ́la owó náà mọ káràmọ́ sí kí rẹ̀ tó bá ṣe fún mi ìwọ náà gbà padà ṣe fún mi ṣe fún ọ ìwọ ni kọkùnrin dé lórí ara náà lẹ́bàá yìí ọkùnrin ìgò rí kápẹ́kọ́ mọ́ fọ́pọ́ ẹ tẹ fóònù ọkùnrin ìgò regret epo gorí rẹ̀. so ó dùn mọ́ wa kò dùn mọ́ wa ká sà máa fún ní káwọn káràmọ́ sí kí ẹ. ó gbọ́dọ̀ dùn mọ́ ni ṣé bọ́kọ tiẹ̀ ni ṣé bọ́kọ mi ni ó gbọ́dọ̀ dùn mọ́ mi. ìtú ìwà dùn mọ́ yàn kàn kàn tí ò ń dùn mọ́ yàn. ẹ̀yin náà ò ní lọ bí kan tí ò ní dùn mọ́ yín ni. ní lọ ìwọ̀n ọkọ tí ò ní dùn mọ́ yín tí ò ní dùn mọ́ yín yẹn gẹ́gẹ́gẹ́gẹ́. bẹ́ẹ̀ tí ní ayọ̀ yẹn.
ayọ̀ gbẹ̀yìn. Ayọ̀ yẹn that's ìfẹ́. Inú ìfẹ́ yàtọ̀ sáyọ̀ tẹ́lẹ̀. Ẹ náà ni ayọ̀ àti ìfẹ́ wọ́n jọ rìn papọ̀ ni. Ẹni sùúrù gbàdúrà. Ẹlọ́gbọ́dá gidi díẹ̀. Nǹkan tí mò ń sọ fún yín ni pé ẹni sùúrù yára lé sí bí nǹkan tẹ́bí kí àdúgbò wa ní báyìí gbogbo yàrá lé mo kí máa mo ti máa gbọ́ dùà. ti yín o. Ṣé ẹ rí ìfẹ́ Ọ̀tọ̀. ayọ̀ nígbà tá a bá dórí pápá táwa jọ ń ṣeré sójà ká máa fọkàn wa ní ringing tone. Ẹ dẹ̀ sọ pé dàbí ẹni pé ọ fún yàn lówó èèyàn ṣe thank you ní ọ̀rọ̀ ringing tone yẹn. Yes. Àbí Bẹ́ẹ̀ mo gbà. Wọ́n ń pè ṣé ó dùn mọ́ wa kò dùn mọ́ wa ká sà ṣe thank you bẹ́ẹ̀ ni. ká máa dún nídùn. Ẹ ṣe àti wípé kọ́lọ́hún fún àwọn ọkọ wa ní agbára dáadáa. Kò sí bí ọkùnrin náà ṣe ṣe ó dùn mọ́ ọ. Tí ò bá dùn mọ́ ọkùnrin kan máa mọ̀ pé onídébẹ̀ mọ̀ obìnrin tó tiẹ̀ káràmọ́ sí kì í hello love thank you very much. David ọkọ yín bá dé lórí yín tàbódé ẹ̀ ní ṣe ẹ̀ tó kúnlẹ̀ kún kó ṣe o. Ok, tọkùnrin máa tún ṣe tó lọ yẹ ká kúnlẹ̀ pé ó ṣe o. Ṣé my dear ó tún lè rí mi gbà. Ẹ kọjú sí wọn kó gbọ́ kó sọ fún yín kí lè ní kó máa ṣe tọkùnrin máa. Ó ní tọkàn rẹ bá tó ti ṣàlùwàlà tán tó ti kírun tó bá ti dìde lórí ìkírun wá kí pé ṣe náà torí kó lè rí mi gbà. So tí màá kí bẹ́ẹ̀ yẹn pé ó ṣe pé ṣé ọkọ mi tó tún pé ó bá mi ìyẹn ni wípé n tó ṣe yẹn kò tẹ́yìn lọ́rùn kò dùn mọ́ yín nú kó sì lọ́jọ́ lọ bá àwọn tó fẹ́ bá.